àbí kí n gbọ́ gangan ní ìsìnkú mọ̀. ربنا للفضل والإحسان صلى عليك الله يا هادي الورى يا عدناني صلى عليك الله يا ديناني يا مصطفى يا صفوة رحماني. gbogbo ẹni tó wà níbí tí ìfẹ́ ànábì wà lọ́kàn rẹ̀ wa hubbu salihin tó sì lánàá ẹ kó fẹ́ jèrè àwọn ẹni ọlọ́run wọ́n ń gbọ́ tó lánàá ẹ kó fẹ́ jèrè wọn tó fẹ́ kọ́ lọ́wọ́ kó mú alẹ́ wọn bá nú àlùbáríkà ló ń ka ayé wa yìí tẹni tó wà lẹ́gbẹ̀rún ọmọ òwúrọ̀ pẹ̀lú èèmà شغلته عبادة الله حتى حسب الناس أن فيهم جنونا. gbogbo ògbó náà ló lóṣùwọ̀n ọ̀gbọ́dọ̀ kọ́ fẹ́ràn náà lọ́wọ́ kí àṣùbà àti ẹni mẹ́jọ yóò dá padà. ọ̀sìn ní pàrọ̀ kọjá dọ́tà fi ń gbà á. àwọn tó bá débi ọ̀rọ̀ Ànábì wa Muhammad. شغلتي عبادة الله حتى حسب kò fi ààlà sí Ànábì náà sì fa ààlà sí ẹ sábà pè mí lọ́lọ́run. tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yìn mú Ànábì lẹ́ẹ̀mẹ́ta عليه وسلم. kò jákètò ó kẹ̀kẹ́ tó kilẹ̀. الحمد لله الذي أعطاني. Sílẹ̀wùdí alhamdulillahi alladhi marayta wa bihi naja wa man tawakkala alayhi kafahu wa man da'ahu ajaba man haraba ilayhi qabalahu wa man haraba minhu tarakahu. gbangba tata wà lẹ́nìí àyè àwọn ẹni ọlọ́run ni ẹni tó kó wá báàsì àti tírẹ́bù rẹ̀ pọ̀ díẹ̀ gbanjalè kan náà díẹ̀. هذا الغلام طيب الأردان. mo kí bàbá wọn láti Kánò ẹkùsẹ́ wọ́n ti gbọ́ mo gbọ́ kí ni ẹ̀ tí wọ́n lẹ Yorùbá lé bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ní ogún ọdún wọ́n ti gbọ́ Yorùbá. يا سيد السادات. lọ́dọ̀ wọn lọ àwa náà ní lọ́dún mẹ́wàá tá a fi gba Hausa iná kúánà iná gèjìà bá gèjìà. جئتك قاصدا أرجو رضاك وأحتمي بحماك. ẹ jọ mo kí bàbá Salaaty okùn méjì tó kilẹ̀ ó kẹyọ kan. يا بني الخلائف ما فقدت ولا حياكم الله. يا بني الخلائف. ẹ̀yin àrọ́mọdọ́mọ àwọn ẹni Ọlọ́run bàbá Salaaty náà fi ń pè yín ni níbi tẹ́ ẹ ti ń bọ̀ lọ́n ṣe ẹsẹ̀ bọ́ rí ni. ẹ tún èsì ran Salaaty lọ gbàtí bàbá débì ní ẹ gbòòrò sáà tó bí ẹgàn ògbòòrò. ló fi lo yabuna al-khalaifi. يا بني الخلائف ما فقدت. bàbá
bàbá Salaaty àti ọ̀rọ̀ Salaaty ní parun láíláí mọ́jà wa náà parun. wàlá àdámù tàlí àfíà. ìran yóò sì ní sàfẹ́kù àlàáfíà because ẹ̀tún bá ní kọ́lọ̀ ń dóhùn gbèsè bàbá àwọn ọ̀ọ́kọ̀ náà pé kí lọ́ọ́ fi gbé bẹ́ẹ̀ bá dé abàrùn kò lè rólé bàbá ẹ̀. innal usula tayyibati. bàbá Salaaty ọ̀ya. laha furu'un zakiya. tẹ́ ẹ bá rí gbogbo òkùlẹ̀ tó bá dáa ní máa ní tuntun tó dáa. bàbá Salaaty ní igi oríire gbogbo tí ẹ ń fọ́ bà tí ẹ ń sọ dèèyàn àwọn lèso tó so lórí igi o. níjọ́ tí èso bá sí àgbákò ní òní kí wọ́n ó gégi bí a bá ti gé lónú ògbẹ́ lójú ẹsẹ̀. orí ikú ò lè bá èso bí ò bá ti bá gi sàdìgàn. alikọ́ìtù àkàyàrání ilayka. bàbá Salaaty àwádìí fi ẹ̀sà tí sọ́dọ̀ yín ni gbogbo ẹ̀dá tí ò bá rẹ́ni bí kì í wúlò ẹni tí bá ń jà tí ń fa sọ́ọ̀yà lóde bàbá rẹ̀ ò lásán tó dáa lórí ìkọ́ni. tẹ ẹ bá rọ tó kó máa jà kó máa ya sọ ẹlẹ́wọ̀n tóbi rádaràda ní rí torí kò mọ iye tí ẹ ń ta sọ kò ní fálù àsọ. mina ra'iyati shafiya. wíkà yóò kú kí n bẹ̀rẹ̀. wa nasihati laka mahamudatun wa mawaddati laka safiya. bàbá Salaaty àwọn dúró 100. ojú òfin lè máa ṣe rádaràda ségesège ni pé a ní bíbí ẹni tí ò fẹ́ kí ìrìn bàbá wọn dàrú kò ní pàtà sílé nílé a ní bíbí tàbá ní ẹjẹ àmà jẹ abẹ bàbá wa máa sùn pàdé kọkọ yó àwọn tó bí a ní abẹ tó yó ọmọ wọn. mo kí bàbá Salaaty pẹ̀lú ìfẹ́ tí ò ní àbí afurasí máa mú ọ̀fà àgbo rẹ̀ tánu. ẹni bá tún furasí lù wá ẹ̀ níbi tá a dà yà kọ́ pé ní tí o bá sì rìn kò sí adé wá tó lóun furasí ẹ lọ kí àgbo mi fún ó yọ wọ́rùn. wa nasihati laka mahamudatun. ẹni bá yọ pẹ̀lú ẹ̀ ní sọ̀fò. wa mawaddati laka safiya. àwa kí àwọn èso tó ya lára Salaaty akí bàbá wọn lọ́n gbọ́ akí àlùkùbùrá nìbàdàn lábẹ́kúta akí ẹ àti gbogbo ẹ̀ yòókù torí ẹ̀ náà sọ ń sìn sàmáàfù olódodo ni wọ́n ní ẹnìkan ẹnu ẹnìkan ò gbà á ní kàràkàrà wá bí kò ní Salaaty kọ́ ni àkọ́kọ́ tó bá rí bẹ́ẹ̀ ìgbà tá a ti kígi ẹja kí èso tó wà lórí igi. wa nasihati laka mahamudatun wa mawaddati laka safiya. mo kí ọgbà àwọn kúrò fún àwa mo kí ọgbà tó sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ àwọn làáfàá mi ìntàpírítà àwọn lè mi. mo ti sọ mo lé mi wá sí bí lónìí ṣùgbọ́n ẹ̀táyé bá fẹ́ gbọ́ ẹ̀táyé bá fẹ́ rí kì í rìnrìn kùn rì ọkọ̀ bànújẹ́ bá ara yé. ayé sì ti ń gbádùn ó yájú kí wọ́n gbàgbé olú ẹ̀ lọ. wọ́tọ̀ bá láyé dá láàmú òjò sinmi ọ̀ọ́kà bùkù rí ni níjọ́ tí a bá pa ọ́ tì ọ́ tó bá pẹ́ dápẹ́ pẹ́ àwọn aláàpẹ̀ ọmọ rí àárín. mo kí ẹ̀yin ọ̀rọ̀ Salaaty
mo sì kọ́ ọ̀tá àgbà pé kí ni ò lè yí ẹ má jẹ́ ntàn yín ọmọ tá a kọ́ sẹ́ni túlé iṣẹ́ àbí tábìlì ọ̀gá bá gbà dáadáa bọ́ ọba kọ́ ọ mẹ́rin ṣé wọn kò kọ́ sọ́mọ̀ mẹ́jọ mẹ́jọ lọ tó ọba múra kíra jìgìrì wọn sọ ọ́ lórí ikú. tẹ̀bárí ṣọ́ọ̀bù tó dilẹ̀ àwọn ọmọ sẹ́ni ń kọ́ ọmọ kú omi kọ́ sọ́mọ̀ àwọn ọmọ kò lọ ni yorùbá ńlá mo sọ ọmọ tá a kọ́ sẹ́ni túlé iṣẹ́ àbí tó gánà bá náírà wọ̀ tó ṣe yẹran tó ta tààrà. mo kí ilé Salaaty pẹ̀lú ìmọ̀rírì bàbá tó bí wa àti ìnírin sẹ́tẹ̀ fi lè pé àwa ni Salaaty wọ́n máa dáná àmọ́jájọ́ lórí ẹ̀kún ó bí ẹ̀kún ni mùsùlùmí òròbó mi irinṣẹ́ ni ẹ máa pọ́n kó má kú lẹ́nu kó má kú lẹ́nu kó má kú lẹ́nu ọlọ́sì ti ṣe ọlọ́tí bó bá ń kí sọ́mọ̀ fún ọ̀rọ̀ Salaaty ó kú òní kéwà ti tẹ̀sùbá lásán á sì kí ti kún. ومن لله أخلص منه حبا. ọ̀rọ̀ méjì mo kí gbogbo àwọn ẹ̀jẹ̀ mọ́ wa yẹn mo kí dúró wù ṣé ẹ rí bàbá ń kí dúró wù ẹ wù á dáadáa ọmọ níbi níran ni wá èèyàn tó tọ́ là ń kí àwa gángan lóró ẹ gbọ́ ilé lè julé lọ àsọrí àtà àsọjà sọlọ àwàkísà ọkọ lè dọkọ lọ àfẹsẹ̀ rìn obìnrin tómi làwọn náà ń gún yàn. Amirul Qadiri ó ní pé bẹ́ẹ̀ ṣe ga tó yìí ríra ayé kéje mọ́ ọgọ́ sábẹ́ àwọn àfa. ẹ dákun mo fọlọ́ ń bẹ̀ yín ṣé security ni kò sí tó lè gbé àwa yìí dákun yẹ fún ẹ díẹ̀ bí bẹ́ẹ̀ bá rọgàn wọn kó sá ọ lé ọ tó mi sọ. wọ́n máa ń rí àkàrà mi ní òhun bá mo ti ń gbé náà ó kọjá ẹṣin gbẹ́rẹ́ oògùn ọba atomic bomb nígbàrá tiwa ọlọ́dẹ̀kọ̀. bisidiki fi wàlí iná làhóbá. ṣé business nígbàrá tiwa ẹṣin ẹkú àjò wa ṣe ẹ̀rọ tí wọ́n ń pa ìwò níta gbọ́dọ̀ dá wọn lóhùn wọ́n ṣe èèyàn lásán ọlọ́kan ní kí wọ́n jòkó lórí ẹni ni ẹlòmíín ní ọ̀gàn lẹ́nu tó bá fi gún yẹn pàkọ́ olú ẹ̀rọ ojú lé wò. wọ́n bá mi àkàrà sọ̀rọ̀ ní òkàlìbà bisidiki. mo bẹ̀rù ẹ̀yẹ débi bàbá mo bẹ̀rù ẹ̀yẹ débi ní káàsì tí ó sojú mi tí ì ṣe wọ́n ní àwọn àǹtọ̀ àti ẹ̀kọ́ ọlọ́kọ̀ máa lé díẹ̀díẹ̀ àwọn àǹtọ̀ láì ó wá kan ọ̀gá kan nẹ́ẹ̀bá lẹ́nìkan dé ojú lọ nẹ́ẹ̀bá gbé sẹ́fẹ́ nìkan kọ̀ǹdọ̀ rẹ bá dé ó sì mọ́tò tẹ̀lé yóò lòdù létí òjá lòdù wọ́n ní ó sì fọ́ ara mọ́tò báyìí òkú mẹ́rin báyìí ó parí yẹ́yẹ́ ni kọ̀ǹdọ́tọ̀ lásán tẹ́ bá wọ́n yẹn tó ní jakujaku tí ń gbénu ẹ̀ lè mọ́ sí jakujaku. man lillahi akhlasa minhu qalba. Grand Commander. Ó sọ̀rọ̀ pẹ̀lú láti ẹni tí ò tó yìí. Ẹni kí ìdílé ìbílẹ̀ yẹn ẹni tí ò tó yìí. N lè sẹ́ni pride nítorí nǹkan kan. Àwọn náà ti dé O1 front line. Imaam Offa and others. Àmọ́ gbogbo sára fún yín ẹgbẹ́ sábẹ́ àwọn ẹni Ọlọ́run. Ẹni bá rí bẹ́ẹ̀ ti rí ìbò ní ṣe é rí fún. Gbogbo tó dá sáàrin yìí àwọn tó ti lọ àtẹ́tí tó ń bọ̀ bóò ní ó ṣe rí fún ẹjí ń fẹnu bá a. Ìwọ gẹ́gẹ́ ni wọ́n náà rẹ̀ kó adu búlọ̀kù kan síbí ọlọ́wájú àpò sìmẹ́ǹtì kan síbí bá a bá rí ọ gbà pọ́lọ̀ ti rí ọ.
wọ́n máa pa ọkọ̀ kọ́lé àwọn ẹni Ọlọ́run ni torí àlè wá owó bí yín tá a bá ti ń wo kákéwó sọnù kò sẹ́ni tí ó mójútó ìsìláàmù máa sẹ́mi nílò ọkùtọ́nu níìsín máa ma ṣe ó túbọ̀ lọ́wọ́ wọn alọ́kọ̀ ṣubú lójú igbó yíyẹ tí yẹn bá ṣe ó túbọ̀ dàrú o. àṣé wọ́n pa ọkọ̀ tó lé àwọn ẹni Ọlọ́run ṣe ni èyí tí bàbá dúró yàn ní iṣẹ́ yìí ẹ̀rí tá a tó bàbá yín bàbá ń tá bàbá ni pé ẹ bàbá àwọn ẹni Ọlọ́run bí o bá bàbá wa kò fi alára láti bàjá a sì ní irinṣẹ́ tàbí bàjá lọ ẹni kí ni kò sí agbára tó kéèyàn ò lè sọ̀rọ̀ bàbá kò sí ọdún ọdún lè nájú ìta rẹ mọ́ ibi tí pàwọ́ kàwé dé ọ̀rọ̀ nísìnyí ni ẹ kú sẹ́ irú yín Ọlọ́run jí ó pọ̀ àmín wọn ò sàmì o àmọ́ tí a bá pọ̀ tá má jẹ́ dọ́mọ èyí ṣùgbọ́n nǹkan ní lọ lójú omi ó kí bàbá wa ẹ̀ mìíràn wọ́n kú ọdún àwọn ọlọ́run ẹ̀yà wa nù ó kí bàbá Imaam mo kílé alájí àgbà mo kílé Sheikh Adam mo ká gbàjì àtàntí òkè lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta táàsì tọ́ka ní wọ́n yé sí àáfà ṣé dandan ní ká lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ní tẹ̀wá lórí atẹ́gùn òru ẹnìkan mọ́ kéwòn jẹ́ nìkan lọ èwo ní sẹ́gbẹ́ ní òbí ọ̀. àwọn tọ́lọ̀ ń wò yẹ̀yẹ́ ọ̀rọ̀ wa kéré lẹ́nu yín ẹ̀yin ọmọ asa burúkú yìí ẹni tó bá fẹ́ dàgbà kò ní gba kópa lọ́wọ́ arúgbó tó bá ti gbà kò ní dàgbà tó bá sì dàgbà wọ́n gba ọ̀pá lọ́wọ́ náà inú àgbàrá òjò ní òkú sí èmi ní ha ni kò dé aká máa búrọ̀ tó ju àlọ́ àwọn tó ṣe pé aṣọ tí a bá bọ́kọ́ kì í ṣègbè wa wọ́n lọ́mọ yòókù. wà á àtọ́wò àmàní wálé àmàna wà bí lánìí wà rí rọ̀kọ́mí ni ó kọ́lbà. bàbá wa kàlí fọ́tìlì kúlẹ̀ fà ní Lagos àbí tó yẹ mi ò mọ oríjìnà mo ti pé sọ̀rọ̀ mi ti sọ̀rọ̀ ẹ̀ ìlú ní ń darí ìlú Offa kingdom Ìgbọ̀lọ́ kingdom president gbogbo ìmọ̀ Kwara South tó fi dé sàárẹ̀ gbogbo tí ń jẹ́ Kwara South and Imaam of Ìgbọ̀lọ́ kingdom so èmi ò lè jẹ́ mú mi lóhùn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́yìn ó da ilé yín wọ́n ti tà ń tí wọ́n sọ orí atẹ́gùn láti máa gbọ́ wẹ̀rẹ̀ ọmọ àṣà burúkú wọn bó lọ́ọ́ rí jèrè. wà á táwọn àmàní wàlẹ̀ àmàna wà bí lánìí wà rí aṣọ́rọ̀kọ́mí ni ó kọ́lbà. bàbá wa àmọ́ sá kò sí nǹkan tí wọ́n ń bá kò síyàn lórí pé ẹ jẹ́ ọ̀gá àbẹ́ ìjọ ga gbogbo ohun tí ọ̀gá bá ti yàn náà lọ̀gá gbogbo tó ọ̀gá bá sí kí ni bá ti yàn òun náà lọ̀gá ẹ ti máa wé láwà ní lọ́fà náà ní láwà ní ẹ̀ńtẹ́ láwà náà yóò kù fi tiẹ̀ sápò ní bí ẹ ti ẹ̀ wé àpò ló wà. ṣé olówulẹ̀ fàáyé ń gùn mọ́ ọ̀rọ̀ wọn ti yẹ kó tán lórí igbá wọn ò kọ̀ǹtẹ́sì ẹ̀ ẹ má wulẹ̀ fàágùn mọ́ bẹ́ẹ̀ bá ti ń kọ́ ẹ sí lóru ni yóò máa sí èrè sí. mo kí yín àwọn tó bá rí bíi dírùkù báyìí ẹ káyì ẹlòmíì tó mọ kúrọ́ọ̀sì náà yóò da ìwọ náà o ẹ ti dà náà ti hello. alayka bihubbi ahlillahi turra. wọ́n wọ́n tó àná lọ́dọ̀ fẹ́ parun lọ gbé sábẹ́ ẹni ọlọ́jọ́ ọgọ́ náà bàbá wa ní àjàṣe Zainu ṣebí Abubakar ni mo sọ fún anabi kí ló fún kí a Muhammad látàkà mi débi arṣi ìkìlẹ̀ àlà bá mi náà wò mí kò lè tán màkà àmọ̀tẹ́yìn wà nù ẹ̀ pẹ̀lú ẹni kàlífà rí ẹlòmíì olówó dé ní ká máa pé sí i tá a bá dára ọjọ́ sí ọ lábẹ́ abẹ́rẹ́ ó yá gbọ́dọ̀ ọkọ̀ ayétọ́ ní ká máa sìn ọ́ mélòó lábẹ́rẹ́ náà
Makudomi chairman wa ní gbogbo wa nílẹ̀ Yorùbá ẹ̀kúṣẹ́. سواء في حضورهم وغيبة. Mo kí Olùfíndìkì orin tá a kọ lẹ́ẹ̀kan yẹn ẹ̀gbọ́ pé alkhadimani Sheikh Salaaty bàbá àti wọn ló kọrin. Bàbá wọn ló kọ ẹni tó bí ẹnu gẹ́gẹ́ Wálídì wọn ló kọ. Orin tẹ bá sì kọ tọmọ bá ti pé bàbá mi kó sọ yín ẹgbàá. Ọmọ olórin ni lójú olórin sì láti kọ. Mo kẹ́yìn ọmọ ilé nǹkan ní Salaaty ọmọ ilé nǹkan. A sì kí ẹ ti ń ba iná jà náà. Bẹ́ẹ̀ bá náà pàtẹ náà tí ò rẹni bá náà kò lè dùn. Nínú ẹtí sí wa náà jà ẹlòmíì ò bí ọnú ẹlòmíì ò náà jà dáadáa ẹlòmíì ò náà jà bí wèrè gbogbo náà àárọ̀ ọjà ni wọ́n. Ntọ́lọ́ ń kó ti inú ẹ máa rán. سواء في حضورهم وغيبة. Ẹ jẹ́ ẹrọ́jú dírìwù tó tí a máa náà sọ fíyà kó lọ. سواء في حضورهم وغيبة. Bàbá ní Ọ̀ṣun. Àwọn ń lọ nínú odò mo fẹ́ káyìn náà kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni. Ebi wá ń pa àwọn ẹni Ọlọ́run tó wà nínú ọkọ̀ ojú omi. Àṣẹ́nìkan ń bẹ nínú wọn tó mówó dání. Ẹ jọ̀ọ́. Lisanu al-umma huwa shafiya ka annaka qad khuliqta kama tasha. Ó yá yìí. Kúrò bá. Mo kí bàbá dùnú TNT tèmínú tiwantiwa. Khalifa mi. Ọmọ ìyá mi. Màmá tó bí bàbá Khalifa Tọ̀fà. Àti bàbá mi ìyá kan bàbá kan ló bí ẹ. Ń lọ gbọ́ lónìí o. Tọ́ba bẹ́ kọ́ àlífà fà ní ẹsẹ̀ sí mi máa gba lọ́mọ pẹ́sẹ̀ ju ẹsẹ̀ lọ. Jàmáà wa àwọn lọ nínú ọkọ̀ ojú omi wọ́n lọ. Ebi wọ́n ń pa àwọn ẹni ọlọ́. Dúró yẹn méjì padà o. Ẹ bá bọ̀ lórí ibú tí ó kọ ẹni wàkíwà o. Yàwọn àfa àwọn fẹ́ gbowó rẹ kò lè tẹ́ làtẹ́kọ̀ọ́ mi ní àrísí ìkìlá àdá ntọ́nà bá fún yẹn ní ma tẹ́ ntọ́nà àti sọ̀rọ̀ tán ni gbàtà àṣẹṣọ rẹ ṣùgbọ́n lọ́nà ló fún wa kápẹ́lọ́sọ ni ọ̀sẹ̀ ó ti tẹ́ láti jọ yìí wọn wà nígbà kan ló bá gbà mú kò bá mu mọ́ kì í soso kì í ṣe ọmọ èmi ní jẹ́ oṣó tútù oṣó gbígbóná àlọ́lọ́ aládàáná ẹ̀wọ̀n lọ sẹ́yìn gbọ́dọ̀ àtẹ̀yẹ́tẹ̀ wọn bí náà tẹ̀ ṣe bí olówó tẹ̀ ṣe kúrakúra tẹ̀ tí wọ́n bá yẹn náwó yín mọ́ lùsì ọ̀dààmú lówó ọ̀tún dààmú náà kọ́ bàjẹ́ lójú àlejò ọjọ́ fi wá lọ ọ̀run lọ jẹ búrẹ́dì tọ́ílẹ̀tì torí bá lè tó wà ní pálọ̀ orí rẹ̀ mọ̀ ti burú lẹ́yìn bàbá náà kì í mo rí yín nígbà tẹ wà ní hàn ṣàlẹ̀. إن الله وملائكته يصلون على النبي تنفعك mórí òun wá gbówó jáde pé mo lówó lọ méje bí ó pa yín mo fẹ́ kẹ́ mọ iye àwọn ẹni Ọlọ́run títọ́jú ó wá fún ọ àwọn ará jẹ wọ́n rà jẹ tí wọ́n ti rìn bí iṣẹ́ Ọ̀fà kọjá bí iṣẹ́ gbogbo ọ̀nà Òṣogbo yẹn ló bá kú sínú ọkọ̀ ojú omi Ọlọ́run gbẹ̀mí rẹ lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ àwọn àti wàá gbé kalẹ̀ ara wa ní ẹ pé ká sí ni àbí ká sọ nù wọn nígbà tó ṣe pé àárín omi làwọn ẹja jùlù àwọn àdì ká ìmọ̀sọ̀sọ̀ kù sọ mo ti máa ń wọ́n mi ti bá wá bí irú amẹ́rin lọ́n bá sọ̀rẹ́ mọ̀sọ̀pàgbó pàápọ̀ lọ ní mọ̀wọ́n ara rẹ̀ anírú ẹ̀ tá à ń fún lóúnjẹ. ẹni bá yọ̀ máa lọ́bẹ̀ ní ṣòfò. sàwa fi huduri mu àgẹ̀ ibà. ẹ má ṣe báyẹn má má jẹ wọn mọ ní má kọ tí lójú agbo yìí Haúsá amúsọ lọbẹrẹ túmọ̀ rẹ̀. jẹmọ àwọn ẹnlọ bẹ́ẹ̀ ní ẹ bá ní ẹpanupọ ẹjẹ asọ sínú omi ǹjẹ́ kí wọ́n sọ sínú odò báyìí ọlọ́ni káì èèwọ̀ ẹ tó bà sírí àwọn ẹni mi omi gbẹ lójú ẹsẹ̀ omi sì gbẹ odò òkun ó kàn ní báyìí
àwọn wá sí tán gbàtí ẹ ń ṣe ọlọ́ni omi padà wá ẹ máa lọ ibi tẹ́ ń lọ ibi tí ó sùn náà àmọ́ ẹ gbọ́dọ̀ sọ sínú odò fẹ́ jájẹ ẹni tó tọ́jú àwọn ẹni mi lẹ́ sọ sínú omi èèwọ̀ ni àfi kó wọlé ntí àṣírí yìí ò fi túnú wọ́n ti ń wádìí ká bóni dírìwù ti ń rówó bóni ò ti rí fìtínà ti pọ̀ àmọ́ ibi tẹ́ ẹ sá sí tí mo lè sọ̀rọ̀ kán lọ rí ẹ̀fọn tó bá bà síta là á mọ̀ pa ètò bá ti bà sábẹ́ kò sí pa sùúrù lọ́ọ́ ìmú bọ́ba lọ́ọ́ fẹ́ pa ọ̀fọ̀rọ̀ rẹ lábẹ́ nǹkan sí ọ́. سواء في حضورهم وغيبا. dírìwù abẹ́ àwọn ẹni ọlọ́run lẹ sásílẹ̀ fi ṣe pa ẹni bá fẹ́ pa yóò fọ́ra rẹ lábẹ́ àtàbí irin tí wọ́n ń dùn wọn láti níbi tá a wà jẹ́ fẹ́ sọ́ dìlú wọ́n fẹ́ sọ di síìtì gidi fún wa pẹ̀lú owó bìtìbìtì owó lọ́mọdé wọn dolo sí wá sí kejì sásìrì ẹ̀nà náà àti ẹ̀nà túnà àbádébẹ̀ ni àgbọ̀dọ̀ wóògùn owó ká mọ̀ ó yẹ kó owó mọ̀ sẹ́rù wa ni. mo ń sọ fẹ́ nìkan ní nakib mo kí àwọn bàbá wa Sheikh tó yẹ Salaaty mo kí bàbá wa ṣe àlùkò gbogbo ọ̀nà Salaaty mo kí dókítọ̀ búbé nítorí dókítọ̀ tà tún pàdé kánò náà wọ́n tún kó tíra ránṣẹ́ sí mi ẹ̀rọ Salaaty ti gbòòrò gan wọ́n á sọ bẹ́ẹ̀ nìkan mo ní kílẹ̀ à ń tún kọ́lé ká fún àníkọ́tẹ́kàrà èló lọ fi parí 50 million ní olùsọ bàbá ṣe project wọn kàn dà yín lórí rú ni torí wọn máa jí símẹ́ntì wọn kàn máa ké bí wèrè ni. àwọn tí a máa kó yẹ̀pẹ̀ wọn wá já lura wọn ọ̀ ní dáyé tẹ kó mọ̀ èmi wà ní ẹja lọ́tọ̀ọ̀tọ̀ èmi wọ́n sọ pé ẹja mo fẹ́ mọ iye rẹ̀ mo já lura wọn ní mẹ́jọ wọn àjá mẹ́rin èmi wọn bíríkìlà tó wà láàrin yín ó le. فيا فوزهم نالوا المنى لاعتقادهم. ìbámu ọ̀dì àmọ̀ ní lọ ní dákẹ́ kọjú síbí ẹgbẹ́ a máa jẹ àwọn ẹni ọlọ́ àmọ́ lọ ní máa kọ́ kò sí ìjà bó tiẹ̀ wọ́n náà ti paná rẹ̀ èéfín ló kú èéfín ló sì lọ nígbà tá a ti gbàgbá lórí síbẹ̀ kọ́ àyè bẹ́ẹ̀ kọ́ bórí bá ṣe nǹkan tó bínú la odó mọ́ sọ́ọ̀jì èèyàn má ni gbogbo tó ní bá ṣe é ṣe lodó mọ́ bẹ́ẹ̀ bá la odó mọ́ rí ni ó fọ́ kùnù. àsopọ̀ ti yẹ ká ṣe láṣẹ bẹ̀rẹ̀ sí òun wá fẹ́ wọkọ̀ ojú omi ọmọ àtá ti ń bẹ tipẹ́ bàbá sẹ́ mú wọn náà àwọn ẹ̀mbáràṣẹ̀ àwọn kú ó ní lówó wọn náà olówó lọ fẹ́ wọ ọkọ̀ èmi ń sọtọ́ ọmọ sọ́ra dáadáa ó lé mi mọ sọ́ra dáadáa ló bá ní wọn lọ́rùn ó bá yẹn lẹ́fílẹ̀ araka méjì wọ́n ti yẹ káwọn àfọ̀ wá lọ́nu àwa lọ wọn ni láhùnmá sa'aluni ma laysa indi wọn náà tó wà ní ọkọ̀ ojú omi wọn bí mí ní tí ní lówó wọn sì bí mí lóhùn sí ọkọ̀ ojú omi nísìnyí mo fẹ́ kọ́ ojú kó wọ́n máa bọ̀ nísìnyí kò tí ì wí délẹ̀ gbogbo ẹja tó wà nínú omi wọn kàn ná owó sókè báyìí ó ní ẹ máa gba owó lọ wọn èmi lè fẹ́ gbowó lọ tèmi gbogbo tó lọ́ọ́ dá ti dẹrú mi nísìnyí báyìí gbogbo yẹ̀pẹ̀ máa di owó gbogbo táwọn àbí ẹja bọ́lọ̀ débi tí gbogbo tó lọ́ọ́ dá ọmọ sẹ́rù wa ni báńkì wo làbẹ́ Salaaty ná ìlú wo ni ẹ déjì wọ̀ kọ́ mọ́sálásí sí kódà ìdí sọ fún yín ẹ̀wù mi dáadáa mọ́sálásí wa ní Ghana èmi mọ̀ bẹ̀ gbàtí mo lọ mọ́sálásí bàbá tó wà ní Ghana mo mọ̀ bẹ̀ nǹkan rọ́ ni ẹ̀gbọ́ nǹkan rọ́ ni ní Ghana tẹ́lẹ̀ ojú ọ̀nà wa ló wà ní Ghana tẹ́lẹ̀ ntẹ́ ìṣe ni ò sí mọ́ ni kò sí fọ́lọ́ ọ̀ gbogbo tí yẹn bá ṣe tí o bá ti fọ́lọ́ rẹ̀ dáadáa yìí máa parun ni. Ṣókí a máa lọ nìyẹn bẹ́ẹ̀ bá jẹ́ Súfí la budda lahu an yakuna barran wasula
ọgbọ́dọ̀ lè jọ wọn lóyún àbíkọ́ lè ro nǹkan pọ̀ gbogbo tó fẹ́ fún ẹ̀ ẹ má jà jẹ̀bi ẹ̀ tó bá lọ èmi ò sì lè mọ́ bẹ̀bẹ̀ níta lọ́dọọdún ẹ gbọ́ gbogbo tí yẹn bá ṣe bá ti dùn ádàrin kan káka kúrò ní bẹ́ẹ̀ bá ti wó ojú egbò tí bá ti ń dùn yẹn jù ọkàn tí wọ́n gé ọ lẹ́sẹ̀ ní ṣe bí ẹni pé yóò dùn ọmọ. kò sí ọlọ́run ní tó báyìí odò tí ò tó dò là ń rí ìgbẹ́ ẹran ìgbé ajá bódò bá di odò tán àá máa mu ẹ̀gbin bí àsìmọ́ ẹ̀gbẹ́gbin ni odò ti fẹ́ kọjá kó má sí wọ̀ sí díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká kàn síra wa lọ́mọ ìyá àbí kálíbà àríbi tá à ń lọ dé lójú ẹsẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ìjọ wa yóò sì ní tú Àmín. ọ̀rá mi jábútẹ́ ọ̀rá mi jábútẹ́ ni àníra mà ní ṣe kó má má jábọ̀ bó bá jẹ ká má ká tán á jẹ ká má ká. báyìí bá ṣe ní kẹrù ká fún gòjẹ́. àwọn bá ṣe ìgbélé Salaaty náà lọ́gá wa ẹ má tó jẹ́ káwọn mi là ámọ̀ ẹ má wí lẹ́nu lásán mọ́ láì ṣiṣẹ́ tọ́ ìwọ tí yẹn bá sọ yẹ kó lè tẹ̀lé kò sí ìran kankan tí ń bára wọn jà àwọn ẹ má gbà ló pọ̀ ọ̀gá sì lọ́gá ọmọ jẹ́ o ntí ò jẹ́ ní problem gbogbo tí mo yàn sípò náà fà wọ́n ní àwa náà láàrin tá a wà à ń du ẹran ẹ fi bàbá lọ kó ló ṣe àwa ṣe fẹ́ kálukú náà ní lòdì àdákọ́ńkọ́ yóò sọ wá dòde ìlú tẹ́nì kí n má gbádùn ayé mi ibi tá a fi ń sí ẹ ti ń rèkì níbẹ̀ polúkálukú wa tí wọ́n ń jẹ́ ọ̀gá ẹjẹ́ á dá ọ̀gá tó fẹ́ nìkan kátọ̀ sójú kan náà kí tó lè hó dáadáa ẹjẹ́ á rí nǹkan rò pọ̀ ẹ̀yin bàbá Salaaty ẹ jọ̀ọ́ ọmọ èèyàn tó bá sunkún dùn gbà mí ìyàrá tó wà ní ọkọ mi dákun bàbá ní a máa nà lọ èèyàn ní sùn tí lè mọ yìí yóò ní tó bá yá tó bá fẹ́ kú tí ẹkùnrin bá jákè mọ ìyàrá máa ní kí lọ fẹ́ torí Ọlọ́run a ti disagree ẹ jẹ́ ká agree padà abẹ́ gbọ́ báyìí torí ń jẹ́ tí Ádámà kú títí sọ microphone lẹ́nu wàhálà rẹ̀ sí ìlú hibbatullah wọ́n ní kò ní kírun sí bàbá rẹ̀ la ọ̀tẹ̀ tí ń bẹ o tipẹ́ àwa igan o jímèrè lówó bàbá lọ́wọ́ dẹ o mo di kú táǹtì ni o. Àmì ṣe ní Ádámù Jìbìrìlù bá dé Míkáílì Ísírẹ́lì gbogbo dé lẹ́bàá owó àtìrẹ́ tí ó kírun Jìbìrìlù ní alábòsí ni ẹni tí ẹni ò ní kírun yìí ṣíìfù hibbatullah àti tẹríba fún bàbá rẹ̀ àti tẹríba fún bàbá rẹ̀ tẹ́lẹ̀ gẹ́ẹ̀tì àwọn tá a gbà fún bàbá àfi ká gbà fọ́mọ bọ́ wájú ọkírun fún wa nítorí kó máa bẹ láyé náà àwọn tá a bá ti mọ̀ fún bàbá Salaaty níjẹta àtà láti jẹ rẹ òní ò gbọdọ̀ kó wọn gbà àmọ́ mọ̀jà sọ lẹ́nu ẹja ṣe kí ni ká ṣiṣẹ́ tọ̀ kó lè bá tòrò ẹ̀yin bàbá wa náà gbogbo ẹ̀ náà kí ó wọlé lójú gba ara gbogbo ẹ̀ náà kó láyà ọmọ tá a nà tí ó fẹsẹ̀ pa ojú wíńdò ó wá wọlé náà ni tẹ́ẹ̀ bá tí ó fẹsẹ̀ palẹ̀ mọ́ni kí lọ́ọ̀ tó ń wá mọ́ ẹ sílẹ̀kùn kó wọnú ilé. ṣé mo balance? asi ọmọ lù wọ́n tún sọ gbọ́dọ̀ tó gbọ́dọ̀ nígbà ó ti gbà ó fẹ́ kọ́ni sáwọlé ọ wá jẹ kọ́ni wá jẹ ká dágbóná ibi tá a ti lè gbádùn nìyẹn o nísìnyí ààyè nísìnyí la fẹ́ kọ́ ẹ̀ a ti bẹ̀rẹ̀ ẹ ti ná òbítíbitì owó síbì abẹ́kọ́ nursery and primary school ilé ike mọ́sálásí gbogbo ẹni tí ń lọ kò yẹ kó kẹ̀nìkan tí ò ní dá síbí kò yẹ èmi ò mọ̀ pé àtún ṣe yín lálẹ́ ìdí ohun tí mo mú lọ́wọ́ láti lè lè olówó àgbẹ̀ torí ọmọ kẹwàá tí ń rárí àdìmí lẹ́ẹ̀kan mo ní nǹkan dèrò rànràn nídìí ìsàsùn ó fẹ́ yọ owó lápò mi mo yá fi àbáyà mi mú ara báyìí èmi gan tí mo pẹ́ lẹ́kọ̀ọ́ ó fẹ́ gbé mi débẹ̀ ó fẹ́ kí n mọ ẹ̀tẹ́sẹ̀ mọ́lẹ̀ lójú aago.
mo yà yí àgbáyà mọ́ra ìkan bẹ́ẹ̀ bí fara kàn mí lára mi ń gbóná mo lé lẹ́yìn lóògùn tó fi ń gbé owó ọ̀yọ́ ọmọ ẹni oṣù ẹ̀yìn. Irhamu ilahi. ní ìdílé àjòkó yìí èmi náà fẹ́ ra búlọ́ọ̀kù síbi lóko bàbá tó bí mi mo ní ìyá aláyé bàbá ti lọ ìyá náà sì ti darúgbó ó ti wọ bí 87 báyìí ọlọ́mọdé àgbàsọ fúlọ̀ wọn jẹ́ àsì ẹ̀fọ́kọ̀ wọn láyé àtàláfíà kásì má kanjú lọ bá wọn torí ọ̀rẹ́ mi kan sáláì sí pé oṣù kẹrin tó sòkú ìyá àti ẹ̀kọ́ náà kú tẹ̀lé àbẹ̀ lọ́wọ́ èèyàn àbẹ̀ lọ́rùn rẹ wọ́n gbà bí 20 something years àbí 30 kan tó bí a bẹ́ẹ̀ bá kú tẹ̀lé èèyàn ṣọ́ọ̀tì nù asáti ilé níye kan báyìí déédéé tí a fi ṣàgbà wá gbà náà tábà tó wà lùkùn àwọn náà ti wọ kinní kan ìgbà náà wọ́n ti mọ ní àyíwá náà sùn wọ́n sùn díẹ̀. màá fún ìjókòó ìyàtàyè yìí sẹ́mi òkúkú lówó àmọ́ àgbọ̀dọ̀ ṣe é gbogbo tí ẹ̀rọ fẹ́ káyé ó ṣe demonstrate ẹ̀kẹ́ orí pọ̀ ṣe é màá fún ibi ní 100,000 naira. mo mọ̀ pípa tí màá délé padà aláàtì ó ti ké ta ní gbà ó ṣé ẹ máa rí àmọ́ ti rí kinní lọ́rùn torí alọ́bí ìyàwó kan ti gbé wá ògìgì báyìí ẹni ó gbé àrídò ní àtọ́bí àtọwọ́ ló gbé lọ yẹ́yọ̀ 100,000. àlọ́ bá dírì náà mú mọ́ àyè bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n wọ́n sàmì lónìí ẹ ti náwó tó pọ̀ lọ́dọ̀ dírì mílíọ̀nù mélòó ẹ ti náwó tó pọ̀ méjì kéré lórí ju dírì owó tí fi ń ra sèré ní Kánò. ọmọdérì ìlú èlóde ó dábàá tóra ẹ ti náwó tó pọ̀ gbogbo bíbí náà ti ń rí bó ti rí náà Ọlọ́run yọwọ́ yín kó mbẹ́ a sì tọrọ fún bàbá wa tí a ti fún alówó ní òru òní náà tẹ́lẹ̀ àbí sẹ́nitọ̀ wa Turaki Sani Mustapha Turaki gèrí ọlọ́mọdé ó parẹ́ o bàbá délé òní 300,000 naira talókù tí ó dá sí agbésìgá ṣé ìrọ́dọ̀ wádà 100,000.